Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Àkọ́kọ́ ohun tí ó jẹ́ kí fún pínpín ó di ibi táàyè wà tí ó jẹ́ kó kùnkùn ó di ibi tí mọ́lẹ̀ wà máa kọ́ dààmú ti yé lùú iṣẹ́ eré tó kù ní fún rẹ̀ ṣe kalẹ̀ gbogbo lọ. Kí lẹ lẹ́ẹ̀kejì. Wàbí máa ló fi màmí báàdì mànú. Báàdì mànú nígbà tó kù ní bá kú tán ìtàwọn ọmọ rẹ̀ bá wá tò létò. Mi dùn ààyìn. Lìnàjà ti lè hálìkì. Ilé wa ṣe ìdáhùn ẹ̀ wá tọrọ àdúrà kí àlàhálì kù òkú mi tó kú tó ti lọ tó parẹ́ kó lè ba nàìjà kó lè rí nàìjà àti irú èyí tí wọ́n tò yìí. Ló fi gbọ́dọ̀ máa yà wá lẹ́nu ká a bá rẹ́ nìkan tí ń sọ yìí pé àdúrà bò ní lẹ́yìn o. Sheikh Bashir ti fara ojú ọ̀nà òní. Ìpẹ̀ni tá a bá tú ẹrù rẹ̀ nínú òkú tí wọ́n bá ìsìnkú tiẹ̀tiẹ̀ àpẹẹrẹ bọ́lọ̀ wọn kẹ́ẹ̀yìn yẹn. Mo wá fẹ́ kún Sheikh Bashir mo fẹ́ kún wọn lẹ́yìn díẹ̀ lérí ojú ọ̀nà tí wọ́n fara. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Táàbì mọ̀ wípé béèyàn bá ń sọ fún pé kò sí fìdá wọ́n ṣe fìdá wà fún àná kan lẹ́nu ọjọ́ mẹ́ta Ọlọ́run bá wa kẹ́ bàbá náà. Bẹ́ẹ̀ bá yóò gba àwọn tó wà ń bẹ̀ bí ẹ ti ń ṣe ráàmà mò ń wo ní ike kí ló lè tó báyìí àwọn wo lè ń bẹ̀rù tó báyìí. Ṣáwọn alùsùn náà ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ tí yín kò sí lọ́dọ̀ wọn. Àwọn lọ ṣe dáadáa fọ́kàn ní ọmọ Sheikh Adam tó wà ń bẹ̀ Sheikh Suleiman oníkìjì pa. Ẹnu ṣẹ́jú tí wọ́n ní láti fi sọ̀rọ̀ wọ́n sì rọ́bì ṣì gbogbo tí wọ́n sì ṣàtúnṣe ẹ̀ nígbà ẹ̀ ti sọ pé kò sí fìdá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá sì fún kan lójú ayé ẹ̀ tó bá wà ń bẹ̀ tí wọ́n á sì fún tán tí wọ́n máa padà ó ṣe ọlọ́wọ́ wà wí kankan yóò ní istaghfiru li akhikum fa innahu wasallu lahu tathbita fa innahu al-ana yus'al. Ẹ tọrọ kọ́lọ̀ ń foríjì òkúta sí sẹ́yìn wasallu lahu tathbita táwọn màláíkà bá bí ní béèrè nínú sàárè ẹ tọrọ kọ́lọ̀ ń kọ́ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Wa innahu al-ana yus'al. Torí bá a bá ti pẹ̀yìn dàtọ́ wọ́n bọ̀ wá bí ní béèrè. Ẹ̀ta wí yẹn tẹ́ bá wọnú al-Mustadrik ala Sahihayn Sahih Bukhari àti Sahih Muslim ọwọ́ abẹ́ ní jùsù alákọ̀ọ́kọ́ page 492. Èyí ní jẹ́ èmi nínú tí mo fi kún Sheikh Bashir àyè lérí ojú ọ̀nà tí wọ́n fara fún wa. Ẹlẹ́ẹ̀kejì Sayyidatuna Aisha ìyàwó Nabi sallallahu alaihi wasallam Ọlọ́run fẹ́ ṣe ziyara makbara àwọn òkú tí wọ́n sin síbò jí òun fẹ́ lọ tọrọ àdúrà fún wọn. Kó ń bá débẹ̀ kí ni kó ń wí ó béèrè lọ́wọ́ ọkọ rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wá fèsì ó ní tọ́ ọ bá débẹ̀ sọ wípé assalamu alaikum ayyuha diyar minal mu'minin wal muslimin yarhamullahu al-mustaqdimina wal mustakhirina minkum. Ìkẹ́ Ọlọ́run kó máa bẹ́yìn tẹ́ ń gbénú bojì òkú yìí. Ìkẹ́ Ọlọ́run kó bá wa ṣàánú yín kó bá wa kẹ́ yín kó foríjì yín ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ wa inna insha Allahu bikum lahiqun. Ọjọ́ tiwa náà ń bọ̀ lẹ́yìn kọ́lọ́n di ó dé láyọ̀. Tẹ́ bá wọn sọ yìí Muslim Jésù ẹlẹ́ẹ̀kẹta page 14 ọ̀rọ̀ yìí ń bẹ́ẹ̀
nínú táàbí kọ́yàwó rẹ̀ pé kó wí tó bá débòjì òkú àdúrà ní ẹ̀mẹ́ òní ní àbíkẹ́ ìṣàdúrà wípé yarhamukumullahu yarhamullahu almustakdamina minkum. ẹ̀yin tẹ́ ẹ ti ń bẹ́yìn àyín ti pẹ́ ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ọlọ́run bá wa kẹ́yìn. àdúrà ṣíṣe lẹ́yìn òkú ọ̀bá ní tọ̀nà ni ànábì ò ní fi wú eléyìí o kò ní fi lé nana Aisha kò ní fi lé lẹ́nu bí ọba sì ní tọ̀nà ni ànábì ò ní sọ yìí tá a kọ́kọ́ wí wípé istaghfiru li akhikum wasalu lahu tathbita fa innahu al-ana yus'al. ẹlẹ́ẹ̀kẹta tí ìlú wa kó mẹ́rin gbogbo àwọn afọ́nfíkìú ni wọ́n kọ́ wa ní bá a ṣe ṣe sọ̀látù jánásà tó kù bá kú tá a bá wẹ̀ tá a bá sọ sí i la tá a tẹ́lẹ̀ tá a fẹ́ kírun sí i la. èyí tó kálẹ̀ jù náà ni pé takbiratul ihram tẹ̀kbírà tá a ṣe mẹ́rin tẹ̀kbírà alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ tí máa ń wò ṣe suratul Fatiha ni wọ́n kì àtàwọn nǹkan míì kan bá lè fi kún ó ti wà nù fíkìú ìsìlámù nù kódà bẹ́ẹ̀ bá wo ọ̀rọ̀ tí bùnbáàzì sọ tọ́jọ́ kan nínú àgbàfà táwọn alákatakítí gbà fún bó ti wà ń bẹ̀rẹ̀. alákùnrin ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ sàlátù fáńdà Muhammad sallallahu alayhi wa sallam ó lè jẹ́ sàlátù ibrahimiya ó lè jẹ́ sàlátù mi dandan kọ́ ni ọjọ́ ibrahimiya ó di méjì. alákùnrin ẹlẹ́ẹ̀kẹta ìtì máa ń mú sẹ́nu níta bá tó lẹ́yìn mọ́mú ó gba àwọn táǹkì oṣooṣùkúra lẹ́yìn mọ́mú. alákìbárú alákọ̀ọ́kọ́ Fatiha alákìbárú ẹlẹ́ẹ̀kejì àsàlátù alákìbárú ẹlẹ́ẹ̀kẹta wọ́n ṣàdúrà fún òkú yẹn alákìbárú ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wá ṣàdúrà fún gbogbo àwa àlùmọ́ ànábì tá a ṣẹ́kù tí kù tí wọ́n ti dé. bàdúrà ṣíṣe lẹ́yìn òkú ọba ní tọ̀nà ni kí ló dé tàlà alákìbárú ẹlẹ́ẹ̀kẹta wà ń bẹ̀ tó sì jẹ́ pé tìmọ̀ rẹ̀ ni pé a fi ṣàdúrà fókù yẹn ṣe bó ti kú gbà rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nù ni wọ́n fi sọ fún wọn pé ẹ má dẹ̀sí wo ẹ má sì jẹ́ kí wọ́n dá àwọn ọmọ yín lérí o wọ́n máa sọ fún àwọn àgbàlagbà ìmọ̀ wọn ò tó nǹkan àwọn ni wọ́n ní mímọ̀ wọ́n fẹ́ da yẹ́rú ni ẹ má da wọn lóhùn bí ẹ bá láwọn ń dá sùkúù kan lẹ̀ àwọn dá léèwé kan lẹ̀ ẹ má mọ̀ yín lọ bẹ̀ o. tẹ bá fẹ́ kọ́ ya dáadáa ni o ìwọ tó o bá fẹ́ kọ́ máa yẹ ọ́ ra dáadáa ìwọ ni o jẹ́ nàmbà wà ń bẹ̀. ọ̀rọ̀ ti pé a ṣe àdúrà fókù tó bá kú tán wọ́n dá ìlú bẹ̀. ọ̀rọ̀ kejì tí mo fẹ́ sọ náà ní pé bá a ṣe sin màmá wa nì ẹ má jẹ́ àrò pé báríkà ikú ọ̀kẹ́ mi ọ̀kan ọjọ́ òun. ilaha illallah. ọ̀kan oníjọ́ òun ni ọ̀kan oníjọ́ òun ń padà bọ̀ wá kù o. orin kan bẹ tí Sheikh Adamu kọ wọ́n fi ṣe wá sí ìbẹ̀wò Ọlọ́run. Ala yabuna alladhina fanau wa badu ama wallahi ma badu li tabqa. قلبك ليس ينكك عنك لا تظن الموت حقا أخي ما بال قلبك ليس ينكى أخي ما بال قلبك ليس ينكى. gbogbo ojú àwa tá a péjọ sí àyè kí ló dé tọkàn wá ń dọ̀tí gbogbo ìgbà tí kì í mọ̀. كأنك لا تظن الموت حقا. bí ẹni pé kúńbọ̀ ìkúńbọ̀ táwọn afáwí ni bí ẹni pé wọ́n gbà gbódòdó ni. ألا يا ابن الذين فنوا وبادوا أمام الله ما بادوا لتبقى. Ajatu Razaki ọmọ òkú nìyí ọmọ màmá wa Jamilatu nìyí ó yìí ṣe jùmọ̀ náà ní ẹ̀ nítorí pé njọ́ta fẹ́ sí kí mo sókù láyé àyè mi ni mo ṣe tẹ̀lé kí mo wá bẹ̀rẹ̀ pé kí ló kọ màmá etí wọ́n wí fún mi njọ́ náà yàtọ̀ sí tí mò ń gbọ́ ló kọ màmá lónìí Jamilatu ni wọ́n sọ fún mi njọ́ náà àmọ́ lónìí mo ti bá a gbé Jamilatu àmọ́ Jamilatu lóòótọ́ ló lárúbáwá kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kò sí Jamilatu ẹ̀ lè rí jàmú náà ẹ wo gbogbo kọ́ wa ní ẹ̀ lè rí àmọ́ Jumanatu mẹ́. Ayakumullah. so ó ṣeé ṣe báyìí pé Jumanatu ni òun ni kẹsíwájú tàdáwúlì ló gbé sí wa lérí ahọ́n là ń pè ní Jamilatu kí ni jẹ́ Jumanatu
òun náà ní mufradu juman ìtí ń jẹ́ juman òun làwọn àlùlù góòlù pearls ìtọ́da ìtọ́rẹwà ìtọ́ beauty ìní jẹ́ jumanu òun jẹ́ plural singular rẹ̀ ọ̀ wá jẹ́ jumanatu tọ́lá yẹ kẹ́ jumanatu náà ló kọ́ màmá orúkọ tó dáa parí. àhìmá bá ló kájú bí kàlẹ́ ìsàyà nǹkan ká náà láti múnú ní mọ́tà hapan àmà àlá yabuna lẹ́bí náfàlà wà bá lò àmà wàláyé máa bá lò ní tẹ̀bùkọ́. ìtọ́ àjọ orin tí a ká wa ṣékù ádámù tọ́mọ gbogbo kéwù tí òkun gangan ìtọ́jọ tí wọ́n wí nì tí wọ́n fi ṣe wáàsí iná wà ní afá kan tí wọ́n ń pè ní aláàlámọ́tò Abu Ishaq Ibrahim Al-Aliri ọ̀rẹ́ ní síta ní símasakaka Musa Sultanu Male nígbà kan rí tọ́pàkòdà nígbà wo ní 573 Hijriya òun lọ́wọ́ sọ sínú tíra rẹ̀ tíra oní tíra rẹ̀ ní iná ni wọ́n pè ní manzuma oní tí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n pè ní tẹ̀fúntù tí ń sọ wípé pẹ̀lẹ́ iṣẹ́ tí a bí dùnìyà bí ṣe yí. ilé ayé tá a wà tá ń lò tá a fẹ́ kówó owó ọmọ pọ̀ sí gbogbo ìgbà tá a fẹ́ kọjá báwa náà nìkan ní ọmọ ẹ̀jẹ̀ náà bá wà nínú ilé a fẹ́ kẹ́nìkan ó dìde kémi ó lò tèmi tán bí n bá ń dà á lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀yàn mi tí ó tún dìde nínú ilé àfikún tó jọmọ ẹ̀mí lẹ́yìn ọmọ ẹ̀mí àfikún tó tún jọmọ ẹ̀mí ọlọ́run ọba gbogbo wa ni kò ṣe bẹ́ẹ̀ ọlọ́run nílé ayé kèsì iṣẹ́ tí a bí dùnìyà bí ṣe yí tẹ̀sùrùkà ìkíbàtà wọ́n tẹ̀sùrù wákìtà. orin tí ó dùn mọ́ ní ìṣẹ́jú kan ó wà ní tí ó fà mí jẹ́ wákàtí kan bábọ̀ ìkìbátà iná ní 80 years orin tí ó bọ̀ ọ́nú jẹ́ ní tọ́pọ̀ ó wà ní tó dùn mọ́ ní wákìtà ní ìṣẹ́jú kan. wàgáyàtùhà wàgáyàtùhà ìdá fàkàrìtà fìhà. gbogbo àwọn tá ń lo ayé lónìí ẹ jẹ́ á ronú wò dáadáa á rí i pé pàkínlé ayé ìtọ́jọ iná ní kíni. ìdá fàkàrìtà fìhà kàfẹ́ yìí kà áwùkà olùmíkà ìdí màlúùtà. ọjọ́ nǹkan ní ìtayọ pé òórùn mú àwọn aríbi kan tó jẹ́ bòjì. bòjì ni onímọ̀ wà ń bẹ̀ lọ láíláí yọ padà kú mbẹ̀ bẹ́ẹ̀ náà ni gbígbé wa nílé ayé. wà tó tẹ́ mọ̀ ká pọ̀ àmọ́ wà á kọ̀ ìbí. oúnjẹ nílé ayé lónìí mo fẹ́ jẹ ìrẹsì mo fẹ́ jẹ àmàlà gbogbo wa ni àwọn bùbárì fún lámàlà jẹ lánàá. látijọ́ tí màmá ti kú ní ti ń náwó ní ti ń ṣe jẹ ní ti ń dáná nítorí kọ́lọ́hún bá mi kẹ́ màmá mi. ọ̀njẹun náà ilẹ̀ ẹ̀rí ọ̀padà gbà wà á kọ̀ ìbí tẹ́tẹ̀tẹ̀ àmọ̀ mi kà máa fi hàn tọ̀ ìmúta wájà ṣèhádù kúnlẹ̀ yàwó mi ń dà fún ẹ̀kẹ́lẹ́. jojúmọ́ ń bọ̀ lẹ́ ń lọ màmá ọ̀rẹ́ mi kú wọn lọ bẹ̀ àti sílánì á sì fi dáhùn lọ́kùnrin níbo lẹ́ ń lọ kíní kan tún kú wọn lọ bẹ̀ òun wo gbogbo ẹni tí ń lọ ọmọ ọ̀la wájà ṣèhádù. kúnlẹ̀ yàwó mi ń dà fún ẹ̀kẹ́lẹ́ kàánàkà látùrọ̀ dúlì máa ṣe ìdíta. bí ẹni pé tó ń lọ lè ṣe níbi òkú ẹnìkan ni wọn ò ní padà ṣe lérí tiẹ̀ náà màmá yìí náà ti fìgbà kan wà lókèké báwa náà ṣe wà tí màmá yìí ń lọ tí wọ́n ń bọ̀ ṣé bíbà kan ni màmá yìí ń bẹ ní Ifọ̀n ìfẹ́ ìrìn ní àbí Fọ̀ọ̀ṣun tí màmá yìí ń bẹ ní Fọ̀ọ̀ṣun àwọn pẹ̀lú baálé wọn bàbá wa Suleiman Adéwọlé wọ́n pàdé ẹni tó jẹ́ gan wọn gbà wọ́n débẹ̀ àwọn ń ṣe òwò awọ bàbá wa yìí wá kún wọn wọ́n mú wọn mọ́ra bàbá wa Suleiman àwọn ń jẹ́ bí àbúrò gbogbo owó tí bàbá ní bá wá pa aláàjì ọba kọlu gbogbo owó tí bàbá ní bá wá gbogbo owó tí bàbá ní bá wá pa wọ́n trust bàbá tó bí àwọn ajá Abdulrazak bàbá tó bí àwọn amúgbùbá àwọn ni wọ́n gbowó nì fún ìyá ìwà dá sọ́kọ rẹ̀ púpọ̀ ó gbà fàfọ́kọ gbogbo tọkọ fẹ́ lọ́gbà ilé fìmí ọ̀rọ̀ tó fẹ́ ọgbà kọ́kọ́ ṣe bí ọba lérí o ẹlòmíì ń bẹ nínú obìnrin lónìí èmi ọkọ máa wá sọ̀rọ̀ sí ní ìdálẹ́ àlùbáríkà rẹ náà ló ń gbá dànù ní òní lálùbáríkà èmi ò ní sọ pé ọmọ rẹ òní lálùbáríkà o torí pé ọmọ tó ń pè lọ́mọ rẹ ní ọkọ náà lónìí èyí ni ló yẹ kó rí gbogbo àwọn ọkùnrin kó pé tóbìnrin bá ṣe ọmọ ṣe pè lọ́mọ rẹ náà ló ṣe pè fún ẹni tí ó ṣe pè tí ó pè àwọn àfáà gbàgbọ́ ọba kú tí ó ní òun fẹ́ ṣe fìdáhù tí ó ṣe bí ó ṣe yí ọkà lẹ èrí ikú tí àwọn rẹ̀ ń ṣe òní
dáná lọ́tọ̀ má dà pọ̀ mọ́ ma tó má dà pọ̀ mọ́ ma èrì tiẹ̀ náà fà kó. wàlá mutu kúlá kìlì tá a múra ha wàlá kí. ìyàwó rẹ̀ ń wù eré ibú kò wúlò fún ọ ọmọ tún ṣépè fún ọmọ nítorí pé kò wúlò fún ọ tani ọ àkú ọkù ọmọ tó yọ ọkù ọkù lọ́la tí ó wúlò fún ọ náà ló tún ṣépè fún mi. wàlá mutu kúlá kìlì tá a múra ha wàlá kí. kàkà tó fi ṣépè fọmọ rẹ tíyàwó rẹ bá ń ṣe ibú ṣépè fáwọn tó bí ilé wọn àwọn tó wọ́n gbọ́dọ̀. wàlá mutu kúlá kìlì tá a múra ha wàlá kí ni tá a múra ha fàjì dání máa wọlé kíta. gbogbo wa látọ̀ kú ò gbogbo wa lálọ́ ọ̀run màmá wa ń bẹ nífọ̀n ẹ̀rìn pẹ̀lú ọkọ wọn Ifọ̀ Ọ̀ṣun wọn ń ta obì nígbà tí màmá yìí já sọ́kọ ẹ̀ owó tí wọ́n wá kó sí bàbá yìí lọ́wọ́ bàbá tí mo yẹ ìgbà tẹ́ni tó lówó máa bèrè o bí ọba dọ̀sẹ̀ báyìí kò ní béèrè yóò wá yọ díẹ̀ bẹ́ẹ̀ ìwọ obìnrin ni mo gbádùn wà rẹ ọtẹ́ mi lọ́rùn pẹ̀lú wa ọba mi mójútó àwọn ọmọ mi púpọ̀ mo wà ní èyí sí ilé mo fọkàn balẹ̀ sí ọ ó ṣe kí o obìnrin orí ìrù ni o ìwọ obìnrin tó o bá ti bàdé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọkọ rẹ sọ́ọ̀bù kọ́kọ́ tí o fínífíní ọ̀rẹ́ tí kò fẹ́ ṣàdúrà fún orí ìjọ kan ìwà rẹ náà ni o lè bẹ́gbẹ́gbẹ́ báyìí láàrin gbogbo ẹ̀yin tí wọ́n jọ bí nílé yín bí gbogbo ọwọ́ ẹ̀ lómi bá ń lókè ọwọ́ tí ọmọ wálẹ̀ torí bí tó ti fa ní àlùbáríkà tọwọ́ ló fi máa ròkè tí wọ́n fi máa fi ọ sí àdírẹ́sì ilé yín ní dáadáa ibẹ̀ náà ló wù òmùgọ̀ sí iná lọ́kọ rẹ̀ ìyá yìí wà dáadáa sọ́kọ wọn ìyá wà mówó díẹ̀ nínú owó tí bàbá yìí gbé fún wọn lè fi ṣòwò wọ́n wá ń ṣòwò òbí gbogbo kárakára ọ̀nà Ifọ̀ Ọ̀ṣun yìí wọ́n ń nájà bẹ̀ tí lájú ẹ̀ ni tójó ni ti kíní kan ni ti sẹ́kọ́nà ni gbogbo ẹ̀ ni wọ́n ná. bí wọ́n bá wá rí èrè ìwà dáadáa ní ìlara ìyá ìlú tẹ́ bá ń béèrè pé èyí ṣe tọ́lọ̀ ní káwọn ọmọ rẹ̀ ó yà rẹ̀ olọ́sánà rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. kàkà tẹ́lẹ̀ ní orí èrè tí ó sọ pé mo fẹ́ fi dájọ́ mo fẹ́ kàn kọ́ bọ́ọ̀lù wí ìtọ́rẹ̀ ẹ̀ nìkan wọ́n ń talẹ̀ kan nídìí kan nídìí àárín lèmi náà fẹ́ rà ìyá wa fi gbogbo èrè mi yóò fi ra oúnjẹ wa ní pákán kò ní jásìrì ọkọ̀ ojú. wọ́n máa wá jẹun àwọn ọmọ ọmọ jẹun àwọn ẹni ọmọ jẹun àwọn àlejò ọmọ jẹun. ìwà mi náà ní bẹ lára amúdùbárì. kò sẹ́ni tí ó débi ẹ̀ ní sọ pé ẹ fẹ́ jẹun amúdùbárì bó bá kó owó tí ó nà lọ́la yóò sì lọ́ọ́ fi lọ́ọ́ jẹ. wàlá wàtúkúlẹ̀kú wàlá wùtúkúlẹ̀ kí ni táàbùrà ha wàlá kí ni táàbùrà ha fàjìyà ìwà àkókò rẹ̀ débi pé wọ́n délé ìkọ́lábà nígbà tí wọ́n ń bẹ ní Ìfọ̀n tòsí ilé ìkọ́lábà iná nílé Ọ̀fà bàbá bá tún rí ìyá wa mi ọmọ yìí náà wù mí mo fẹ́ fẹ́ kọ́mọ ẹjẹ́ kejì wọ́n wá fẹ́ iná ìyá Hajara ẹ̀ńbọ̀ ya gbogbo àwọn àgbàlagbà bá fẹ́ rí gorí ẹ jẹ́ kí ìyá lè yọ ọmọ lọ lọ́rùn ìyáálé sì gbàlẹ̀ kan náà ibi tí ń ti ṣòwò ní fún tí ń ti rí buhari owó wọ́n bá ní ọmọ lọ́lọ́rí kó wọ́n lọ délé nílé arìnmọ́jàgbẹ̀ ilé kúsẹ́ńdí ilé ojúde ilé adéwọlé bàtà náà. wàlámù tó gbọ́dọ̀ kí ni tààmúrà ha wàlá kí ni tààmúrà ha fàjì dání máa wọlé kíta. gbogbo wa ni ìlọ́kàn náà àlùbáríkà sí gbogbo ara ọmọ pátápátá wọ́n sì wálé ibi tí nǹkan ti sẹ̀ lẹ́kọ̀ọ́ àti gbogbo nǹkan ti sẹ̀ wọ́n ní kí wọ́n mọ̀ bọ̀ lé ìwọ náà fi rọra rẹ̀ wo obìnrin torí tó ń bẹ ní ọkọ ṣé wọ́n lè fi wẹ́ lọ́wọ́ náà gbọ̀gbà náà làbáríkà rẹ̀ òfin lè tó tàwọn ìyàwó. bọ́lá máa wá ní kájú sùmọ́nù orí báyìí lónìí àti gbogbo àwọn tó kù ìtí bàbá wọn fẹ́ bí ìyá wọn ṣe gbà fún bàbá làwọn náà gbà fún bàbá. ṣé tọ́mọ bá ń wù pẹ̀lú ọkọ ẹ̀ lọ́mọ náà mọ bíìkì ìtìyàwó bá ń wù pẹ̀lú ọkọ ẹ̀ ìtọ́mọ ó mọ rí bíìkì lónìí. wọ́n wá lọ iléèwé ibẹ̀ náà ni wọ́n ti ṣe primary láyé usman wọ́n ṣe primary ní St. John Anglican Primary School wọ́n ṣe secondary ní